ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá ibo ní pọ̀nkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ń ṣó. ọmọ kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ọ máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mò ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o. Màmá Abíọ́lá Onítìrí ó tún tẹnu bọ̀rọ̀ ó sì ṣàlàyé ọ̀rọ̀ rẹpẹtẹ nípa òmìnira Yorùbá ìyẹn Yorùbá Nation níbo lọ̀rọ̀ dé dúró kí ni ìpinnu ọ̀tún ọ̀nà wo la gbà láti gba òmìnira tá à ń béèrè fún yìí ṣó ti ṣeé ṣe báwo ni la ó ti kéde ẹ̀ báwo lọ̀rọ̀ nípa ìwọ́de ohun ìpolongo fún òmìnira Yorùbá ẹ farabalẹ̀ láti gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí látẹnu Màmá Abíọ́lá Onítìrí. ó rọ o kò rí bẹ́ẹ̀ o bó ṣe rí rèé o báyìí ló ṣe rí o ìgbà kan tún dé tẹ bá jáde tẹ bá declare wọ́n máa pa yín ni o Biafra ni o oríṣiríṣi ojúkúṣe ilé ojúkúṣe yẹn màá ṣàtún ṣàlàyé títí oríṣiríṣi example tán mú wá kò máa tán máa ọmọ Yorùbá mo ṣáà ń gbìyànjú bọ́lọ̀ ń ṣe rán mi mò ń ṣe àlàyé yẹn so ìgbà tí mo dẹ̀ ti ṣe gbogbo àwọn nǹkan tọ́lọ́run ní pé ká ṣìṣe ná ní pé ká ṣìṣe ìgbà tí mo rí pé bọ́lọ̀ ń ṣe darí mi mo ti ṣe àwọn nǹkan yẹn pẹ̀lú àwọn tá a jọ ń ṣiṣẹ́ àtijọ́ ṣe mo wá sọ fún CSI mo ló yá o tẹ́ bá wá fẹ́ ṣe rálì ńgbà yẹn o ẹ lè wá o láti wá ṣe rálì a lè dèkẹ́ a ṣe báyìí mi ò ní sọ gbogbo details yẹn mo sọ fún CSI mo ń bá CSI sọ̀rọ̀ dáadáa a máa ń sọ̀rọ̀ gidi ní gidi dáadáa a máa ń sọ̀rọ̀ ẹni tó bá láàsọ̀rọ̀ àsọ̀rọ̀ ó parọ́ tán rẹ̀ ni a máa ń sọ̀rọ̀ gidi dáadáa ní àwọn ọ̀rọ̀ gidi mo dẹ̀ sọ fún wọn bóyá àwọn ètò báyìí ti ṣe ètò báyìí ti ṣe bóyá ẹ lè wá ṣe rally tó bá wù yín kò sí problem èmi á attach declaration mọ́ so that a lè fún yín ní security wọn ò ní lè ní agbára lórí yín wọn ò ní lè ṣe yín ní ìjàmbá àbí kán fẹ́ sọ kán fẹ́ pa ọ̀tá yín dànù a ní lè gbà fún wọn a ní gbà bọ̀ mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ oníkálukú wọn ní èrò ọkàn wọn ṣàbẹ̀rẹ̀ sí fìdí CSI pẹ̀lú oríṣiríṣi wọn á sọ pé ṣé mo mọ̀ àwọn ìjọba yìí wọ́n sọ báyìí wọ́n á ṣàmú oríṣiríṣi wá èmi náà dẹ̀ tún sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ báyìí ni eléyìí kò rí bẹ́ẹ̀ báyìí ni tí wọ́n bá tún sọ eléyìí kò rí bẹ́ẹ̀ báyìí ni but àwa ń yẹ ọjọ́ ìgbà tó wá di point kan mo ní a lè yẹ ọjọ́ mọ́ o kọ́ta má yọ̀ wá ó di dandan kí ọmọ Yorùbá lọ ní 2022 yìí kò sí nǹkan tó máa yẹ o kò sí nǹkan tó máa yẹ láíláí wọn wá ń gba orílẹ̀-èdè fún yàn ṣe rí nǹkan tán ti fi sí orí àwọn dúdú àpapọ̀ gbogbo àwa dúdú láfíríkà ni ò ní pé tẹ bá fẹ́ ṣerú nǹkan tá à ń ṣe yìí ogun ni ẹ máa jagun ni ẹ máa jà ni ẹ máa ṣe tí nǹkan tó kọ́kọ́ feed àwọn ọmọ Yorùbá nation nìyẹn tẹ bá rántí dáadáa wípé àwọn máa jà ní wọ́n máa dàbí kan rú ni ẹ̀yẹn tí wọ́n bá fẹ́ dìbò kan dàbẹ̀rù kan ṣe no àwọn tó fẹ́ dìbò ní right tí wọ́n fundamental human right tí wọ́n ní èmi ò believe inú pé ẹ máa lọ jà ní no why ìtọ́jú máa lọ sọ pé kán má dìbò kán dìbò náà ṣe bí Nàìjíríà náà ti fẹ́ dìbò á lọ dìbò Nàìjíríà Yorùbá nation lélẹ̀ dín kankan lọ́wọ́ oníkàkú wà lọ́nà tiẹ̀ káwọn lọ dìbò tiwọn but ẹ lè sọ pé nítorí àwa fẹ́ dúró ka ní àmà dí wọn lọ́wọ́ àwọn ọ̀dọ́ ìlànà nítorí àwọn fẹ́ dìbò káwọn á dí wa lọ́wọ́ is wrong kò ṣeé ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ máa ń ṣàlàyé yẹn so ìgbà tí mo rí pé ọ̀nà tí àwọn òyìnbó ìtàwọn bá fẹ́ pín tán fẹ́ ṣe gbogbo ẹ̀ wọn ò ní jà ẹ wo gbogbo ìlú wọn náà mélòó ni population wọn tí wọ́n pín wẹ́lẹ́wẹ́lẹ́ tí ò sógun tí ò sí jà bọ̀ tó bá ti kan dúdú àfi jà wọn máa ní ká ẹ máa jà lọ fáì mọ́yọdún bàtà ọlọ́run dẹ̀ ti fún mi ní òye ìmọ̀ ní pé ókè máa rin ọ̀nà yìí
ọ̀nà peace yìí máa rìn. Ó jẹ́ ìyàlẹ́nu fún àìmọye èèyàn tí ń wo pé irọ́ ni kò ṣeé ṣe, irọ́ yìí náà ń sọ. Ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀. Ètò dẹ̀ ṣe pàtàkì jùlọ náà ni pé èmi ò béèrè pé kẹ́nikẹ́ni níta kó wá declare wa láíláí. Ìgbà ṣé bí lẹ́nujọ́ mẹ́ta tán gbé lẹ́tà èèyàn kan kọ lẹ́tà UK wọn recognize Yorùbá, kí mo bá yín dà sẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú Ọlọ́run tó ń gbénú mi. Pé kílẹ̀ ń sàn ọ̀rọ̀ tó sọ sínú lẹ́tà, ó sọ pé ethnic group wà ń bẹ̀, diversity wà ń bẹ̀, òun náà ló tún sọ pé òun recognize. Ó ti recognize now. Ṣèpé inú ethnic group tó ń sọ yẹn Yorùbá ni, tó ó ti mọ̀ pé Yorùbá wà ń bẹ̀. Àwọn náà ní òyìnbó, ṣùgbọ́n náà fi ìmọ̀ òyìnbó yà wá náà dáadáa. So tí o bá mọ̀ pé ìkọkúkọ ìsọkúsọ lòun sọ, ó ti yé nìyẹn clearly. Ìwọ tó ti lè mọ̀ pé ethnic groups Yorùbá dẹ̀ wá nu wọn, so o ti recognize Yorùbá nìyẹn. Èmi Ọlọ́run ní jẹ́ kí ọmọ Yorùbá dọ̀bálẹ̀ fún màálù tó fẹ́ jẹran láíláí. Àwọn òní kò lóko ẹrú kan ká tún woko ẹrú mi láíláí. Level tọ́lọ́run fún mi lórí ọ̀fẹ́ tó fún mi pé òkè lára communicate pẹ̀lú wọn ní pé òkè mutual respect kẹ fún ọmọ Yorùbá. Ẹni tí ò bá recognize ọmọ Yorùbá kó jókòó sáàyè, Ọlọ́run recognize wa. Ẹni tó bá recognize wa la recognize. So tá a bá ń sọ̀rọ̀ pẹ̀lú wọn, àbá ń fi kan yé wọn, kì í ṣe pé nítorí wá mú wa lẹ́rú àbí wá ṣe negotiate compromise kan láíláí. Ó ní àwọn ọ̀nà kan, ó ní àwọn ìgbésẹ̀ kan, ó ní àwọn nǹkan kan. Ọlọ́run jẹ́ kí n mọ àṣírí nítorí ọ̀rọ̀ ọkọ mi gbà yẹn ni. Àṣírí yẹn náà dẹ̀ ni Ọlọ́run fi wá jẹ́ kí n máa lò ń sìn tó jẹ́ kó wúlò fún àwọn Yorùbá. Òun ló ṣe jẹ́ pé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ó ní bá ṣe máa rìn, ó ní bá ṣe ń ṣe. But àwọn kan náà máa declare wa. Àwọn kan náà máa sọ pé báyìí ni báyìí. Bàtà wa ń dìde síta sọ pé báyìí ni. Àwọn kan sọ pé kíná mi. Àmọ́ ní gbogbo ọmọ Yorùbá lápapọ̀ nǹkan tó ń jẹ́ declaration mò ń bá ṣàlàyé fún yín sìn. Gbogbo ọmọ Yorùbá ló ṣe é. Ọlọ́run mi ò. Gbogbo ọmọ Yorùbá òun ló ṣe declaration yẹn. Màá dẹ̀ fún yín pẹ̀lú evidence nísinsìnyí gbogbo ẹ̀ lẹ́ máa rí. Ìgbà tó wá ti di pé yíjọ mo ṣáà rí pé ó dàbẹ́ ní pé bóyá ó dàbí pé àwọn nǹkan kan rìn ní àyíká CSI. Àgbàlagbà ni wọ́n mọ̀ kí n ṣọmọdé, wọ́n ní ọkọ tiwọn láti make decision wọn. Ọ̀gbà tí mo rí pé ó ń yẹ̀ bá ń wò pé ẹ dúró kí ló ń ṣẹlẹ̀, ṣé bí rally àti declaration ò jọ papọ̀ pàápàá. Tó bá di pé wọn kọ wọn àwọn náà fẹ́ ṣe rally tí ọkọ wọn ò bá tí ì mú rally declaration èmi lọ́nà fún ní òye ìmọ̀ yẹn, èmi ló ní kí n gbọ̀nà yẹn, kò ṣe dandan pé kí n papọ̀ náà kí n kúkú rin ọ̀nà tọ́lọ̀ ní kí n rin kí n yà sọ́tọ̀ọ̀tọ̀. Mo dẹ̀ sọ fún wọn, mo sọ fún CSI, mo ní kí ẹ mọ̀ pé kí ní ìmúpapọ̀ nítorí tí yín ni gbọ̀ngbà tó dẹ̀ dàbẹ́ ní pé bóyá báwọn náà ṣe ń sọ Yorùbá yẹn mind yín tí ready, àsìkò ń lọ, ọmọ Yorùbá declaration àti eléyìí ò papọ̀, ẹ jẹ́ kí n separate ẹ̀, mo máa separate ẹ̀ o, mo máa separate ẹ̀, mo dẹ̀ ṣe mo separate ẹ̀, mo dẹ̀ sọ fún wọn, wọ́n dẹ̀ ló wà okay. Mo ní okay anytime tẹ bá fẹ́ wọlé ẹ jẹ́ kí n mọ̀ o, nítorí ká lè ṣe kó jẹ́ pé ó máa wúlò, declaration yẹn á wúlò fún yín, kò ní jẹ́ pé wọ́n lè ṣe torí ṣáà ní pé kọ́ má ṣe jàǹbá sí yín, tèmi ní pé kọ́ má ṣàbúrú sí yín. Mi ò dẹ̀ dákẹ́, mò ń gbàdúrà, màá tún bọ́ síta sọ́dọ̀ gbogbo ọmọ Yorùbá pé gbogbo abiyamọ ẹ bá mi ṣàdúrà fún CSI, mi ò dákẹ́, ẹ má rìnrìn sọ́wọ́ àwọn ọ̀tá o. Ẹnujọ́ mẹ́ta nǹkan kan ṣẹlẹ̀ tọ́nà ń ṣe rally, màá fi ìyẹn lẹ̀ fún àwọn tó máa sọ̀dé lórí nǹkan tó ṣẹlẹ̀. Ṣebí gbogbo yẹn Ọlọ́run ló yọ wá tí ó jẹ́ pé nǹkan tó ń fẹ́ ṣe Ọlọ́run ò jẹ́ kó jẹ́ aburú sí ìrìnàjò Yorùbá nation àti CSI. Ìgbà tó di pé mo wá ń bèrè lọ wọn pókè, wọ́n wá ní àwọn fẹ́ wá ń gbà yẹn, mo ní ẹ má wà òkè ìgbà ìjọba ẹ̀ mo fẹ́ ká ọmọ Yorùbá máa ṣe declaration. Ṣé ń bọ̀, mo bá wọn sọ̀rọ̀, ẹ ti ready, àwọn ti ready, òkè ó yá. Ìgbà tó di ìjọ yẹn a sọ̀rọ̀ títí lẹ́ fi ṣú, ìgbà tó di àárọ̀ mi ìmọ̀ àwọn tó ti fún wọn ní ìmọ̀, mo wá rí i pé ó dàbẹ̀ ni pé ká má rí láì jẹ́ pé mo mọ̀ rárá. Èèyàn kan sọ fún mi pé èèyàn kan jíṣẹ́ àbáníṣẹ́ sọ Yorùbá yẹn pé nígbà tá a ṣe spiritual declaration ní November 5, wọ́n ní fún 14 days la máa fi gbàdúrà yẹn, wípé tó bá di 15th day
a máa ṣe declaration. Mi ò dẹ̀ bẹ́ẹ̀ da àlàyé kankan sọ rí, mi ò bẹ́ẹ̀ da àlàyé kankan sọ date, mi ò sọ date fẹ́yìn kankan o. Mo ń tọ́jú ẹ̀ títí CSI nìkan ni mo sọ fún, àti brother mi kan ni mo sọ fún, èdè kó tó dijọ́ yẹn. Bí àwọn sisters mi ṣe close mọ́ mi tó, tí mo nífẹ̀ẹ́ wọn tó gan-an lọ́kàn mi ò sọ fún wọn until àárọ̀ ọjọ́ yẹn. Lẹ́yìn CSI àti brother mi ni mo sọ fún. Gbà tó dẹ̀ di àárọ̀ November 20, CSI bá tún change. Mo wá ní mo ní kò burú, kò sí wàhálà, èmi máa go ahead torí méjèèjì ò papọ̀ náà, èmi máa go ahead, mo máa ṣe declaration o. Ìtọ́lọ̀ ń sọ fún mi ni o, ọ̀nà tá a máa gbà ni. Ṣé ẹ mọ̀ pé gbogbo rìn tá à ń rìn látijọ́ ẹ̀ bá ṣe ń rìn tá à ń rìn, gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ ni mo ń sọ o, máa ṣe sọ fún yín tó ṣe jẹ́ pé gbogbo àlàárín yìí láwa ta dúró lórí òtítọ́ àti òdodo ni mo ń sọ. Ta ní ìgbàgbọ́ ní oore ọ̀fẹ́ Ọlọ́run ipe dandan ọdún yìí la máa gba ògo òmìnira Yorùbá yìí, tàjọ́ rìnrìn ẹ̀ tọ́lọ́run dẹ̀ ṣèyanu. Mo ní mo máa go ahead láti lọ ṣe declaration yẹn pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Wọ́n lókè, wọ́n ló dá bẹ́ẹ̀, wọ́n ní kò burú. Mo ní ẹ ṣé. Bó ṣe di pé a bẹ̀rẹ̀ sí sáré àtẹ̀kọ́kọ́ wò pé òkè àwọn sisters ní àbí ká ṣe rally, gbogbo ẹ̀ṣà ó ti wá wọ mú torí mi ò sọ fún anybody. Àárọ̀ ọjọ́ Sunday ni mo ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn ní ìdájí kùtùkùtù. Níbi tí mo ní ìfẹ́ wọn dé mi ò sọ fún wọn. Gbà tó di pé a sáré a ṣe àwọn kan sọ àṣebọ́n náà máa declare, wọn mọ̀ pé plan ló dàrú, plan change. Gbà tí CSI láwọn máa wá tán dẹ̀ wá mọ́ wọn ní right láti decide, àgbàlagbà ni wọn. Gbà tán dẹ̀ ń sọ àwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn pé káwọn má lọ wá o, torí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní láti lè jẹ́ kí kinní kó jẹ́ ìrọ̀rùn fẹ́yìn, ẹ̀yin ẹ ṣe ẹgbẹ́sẹ̀ sórí ilẹ̀ Yorùbá declare, ẹ ṣe declaration. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀, mò ń bọ̀ aṣàlàyé fún yín, kò sí nǹkan tó nira. Mo ní ẹ̀yin ẹ ṣe. Gbọ̀ngbà tí mo wá rí pé àwọn kan wá ń sọ ó fẹ́ ti sẹ́nu kú ni o, ó fẹ́ pa ni o, mo ní sí ẹ̀sà ẹ̀dúró sáàyè yìí, tẹ́mi yín ò bá ṣe kankan ẹ má ṣe, tí ẹ̀mí yín ò bá ṣe kankan ẹ má ṣe, nǹkan tẹ́mi yín bá sọ ni kẹ́ ṣe. Ẹ má jẹ́ kán sọ pé èmi ni o, irọ́ o, èyí tẹ́mi ṣe o, tọ́lọ̀ ní kí n máa rìn o, kò àtàchẹ̀ mọ́ èèyàn kankan o, kò àtàchẹ̀ mọ́ anybody. Òun Ọlọ́run ló ń ṣe ìrìn yẹn fún ẹ̀rá rẹ̀, kò sí nǹkan tẹ́mi ṣe, Ọlọ́run ló ń ṣe, ó kàn rán mi ní, mo dẹ̀ ń ràánú gbà ní bó ṣe ń rán mi, ó tàn, òun ló ń jíṣẹ́ fún rẹ̀, mo kàn ń ràánú gbà ní. Mo ní ẹ má wá o, tó bá jọ́kan yín ò bá ti wá ẹ má wá rárá. Mo wá lókè, nǹkan tó wà ń bẹ̀ ni pé àti ka declaration yẹn, àṣẹ májẹ̀mú máa wà nú ẹ̀. Májẹ̀mú tó dẹ̀ wà nú ẹ̀ ni pé ọmọ Yorùbá ẹ wà lórí ilẹ̀ Yorùbá, torí tó fẹ́ kà yẹn májẹ̀mú rí Yorùbá ni. Anybody ló ṣe, ọkùnrin ọ̀dọ́ lọ́lọ́run pé, ọkùnrin ọ̀dọ́ dẹ̀ pọ̀, ṣùgbọ́n àwọn tó ń fẹ́ sọ ń gbà pé àwọn kan fẹ́ declare, wọn mọ̀ pé ó ju bẹ́ẹ̀ lọ. Mo bọ̀ àṣàlàyé nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ sí. Mo wá lókè, nǹkan tá a máa ṣe ni pé bẹ́ẹ̀ mi Ọlọ́run ṣe ń sọ ni pé ẹ jẹ́ ká mú èèyàn kọ̀ọ̀kan láti state kọ̀ọ̀kan. In that case a lè tiẹ̀ wá fi obìnrin kún torí 8 nìyẹn, so obìnrin lè kún as long as àtàkùn ọkùnrin ló kọ́kọ́ kà á, kékeré lè tó kù, àwọn tó bá dẹ̀kù kan máa kà á, tó ọkùnrin àti obìnrin kí gbogbo wájọ kà ń gbà yẹn. Àwa bẹ̀rẹ̀ sí wá àwọn èèyàn káàkiri láwọn tó máa kà á, nítorí plan ti change. Nǹkan tá a rò kọ́ ni mo dẹ̀ ti determine pé pẹ̀lú àṣẹ tí Ọlọ́run declaration láti ṣẹlẹ̀ níjọ́ yẹn sẹ̀ ní 20 níjọ́ Sunday. A bá bẹ̀rẹ̀ sí wá àwọn èèyàn káàkiri tó máa kà á. Wà problem tó dẹ̀ wà ń bẹ̀ ni pé àti ka Yorùbá, irú èmi sìn mi egun ò lè kà á, torí ìgbà tá a kọ́ ní English, bọ́lọ́run ṣe ní kí n kọ́, Ọlọ́run ló dictate gbogbo nǹkan tẹ́rí yẹn. Màá wá sọ fún pé gbogbo alájọ ọkọ kìíní yẹn mò ń bọ̀. Bọ́lọ́run ṣe ní kí n kọ́, tó ṣe ní kí n kọ́, òun ni mo ṣe kọ́. Òyìnbó ni mo lè kọ́, mi ò lè kọ́ ní Yorùbá. Ẹ bá mọ̀ pé kinní tó wà nílẹ̀ ó ti ṣe díẹ̀. Èyí tó pọ̀ jù ní kinní declaration tẹ̀ kà yẹn, èyí tó pọ̀ jù nú ẹ̀, Uncle Ìjìnlẹ̀ ló translate ẹ̀ sí Yorùbá. Ẹ bá mọ̀ pé ó ti ṣe díẹ̀ tó ti yẹ ká ṣe declaration. Gbọ̀ngbà tí
Yorùbá tó dẹ̀kù tó yẹ kán kọ èmi ò kúkú mọ̀ kọ mi ò mọ̀ kà mo lè sọ ni dáadáa ó tán. Abátúnwẹ̀ tó máa ṣe translation ẹni tó máa kà á àbáṣà ṣe ìgbà tá a ṣáà máa ṣe ilẹ̀ ti ṣú mo ní rọ́ ni sẹ́ẹ̀ àlẹ́ ni kò ní yẹ̀ mo ní pẹ̀lú àṣẹ yẹn máa jáde ó máa sọ̀kalẹ̀ kò sí nǹkan kan tó máa yẹ̀ bọ́lọ̀ ń ṣàṣe ìṣàánú fún wa nìyẹn láṣẹ títí ká mọ ibi tọ́lọ̀ wá ṣoore dé ibi tí àti ẹ̀tún tí wọ́n ń sáré pé àwọn tó máa kà tó máa ṣe fúnra Ọlọ́run ló bá tún gbà wọn kan dé ká má wọlé àwọn máa bá wa kà ní French àjèjì ni wọn o wọn ń ṣe ọmọ Nàìjíríà o kábíyèsí Ọlọ́run àwọn máa bá wa kà ní French àwọn máa bá wa kà ní Portuguese àwọn máa bá wa kà ní oríṣiríṣi èdè mo ní Ọlọ́run mà ṣe mo ní ẹ máa bá a kà mo lólúwa ṣe ó fi dání because gbogbo àwọn orílẹ̀-èdè yẹn tó bá ń gbọ́ èdè wọn tóun la fi kà á tún yé wọn á nítumọ̀ pé ìdí tí Yorùbá fi di orílẹ̀-èdè mo lọ́lọ́run mà tóbi lọ́ba ẹ ṣé o ẹsẹ̀kẹsẹ̀ a tún ti rí dáàdì wa kan tó ní òun máa bá wa pín káàkiri West Africa mọ́ Gabon gbogbo mo lọ́lọ́run ìyanu o mo ní inú mi wá dùn làbá ṣiṣẹ́ títí ilẹ̀ fi mọ́ gbogbo wa tá a wà àwọn sisters mi o àwọn brothers gbogbo wa kò sórun aṣá ń ṣiṣẹ́ ni pé ojú ò gbọ́dọ̀ tọmọ Yorùbá iṣẹ́ tọ́lọ́run rán wa ni aṣá ń ṣe pé kí gbogbo àwọn mẹ́jọ yẹn kán lè kà á so táwọn bá ti kà á wọ́n á mú wọlé àwò tán bá aṣá lẹ́yọ kọ̀ọ̀kan ìmíì tó bá kọ́kọ́ kà á Yorùbá ọ̀dọ́ òun tún fẹ́ tún kà aṣá ṣe títí kábíyèsí Ọlọ́run òun lẹ fi yẹn so ẹ máa rí pé ọ̀kan máa sọ pé ń wá láti Kogi ẹyọkan nìyẹn àtúnṣe míì a sọ ń wá láti Ọ̀ṣun mẹ́jọ ni èèyàn mẹ́jọ wọ́n àmẹsọ pọn kà but nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé inú mi ò dùn pé ta dẹ̀ ti plan ta ti set ta ti ṣe gbẹ̀ kí wá ló ṣẹlẹ̀ kí ló tún ti ṣẹlẹ̀ láàrin ìgbà tí mo bá CSI sọ̀rọ̀ ní alẹ́ àti àárọ̀ kí ló ń ṣẹlẹ̀ gan ṣẹ́rí kínní yẹn ó kọ́kọ́ fẹ́ bà ọ̀tá mi nínú jẹ́ but ìgbà tí mo wá gbọ́ ìròyìn wọ́n wá pé wọ́n fún mi ní ìròyìn kan inú mi wá dùn èèyàn wá sọ fún mi pé declaration yẹn mo ní ṣe mọ̀ pé Ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn àwa kan aláwọ̀ ọmọ Yorùbá ń lérè lẹ pé ni ó ní ọwọ́ tẹ tún yọ yóò yá wọn mo ní kí ló dé àwọn ti palẹ̀ mọ́dé mẹ́gàrà lè yí gan ni mo ní ó láwọn ti palẹ̀ mọ́dé mẹ́gàrà lè yí rálì yẹn gan làwọn ti fẹ́ paná Yorùbá nation mo lẹ́ẹ̀ lè panú ẹ̀ lọ́run ṣe fẹ́ dọ̀kúdọ̀ ẹnujọ́ mẹ́ta yìí náà tẹ̀ní káwọn ọmọ tó kán lọ fojú kan lọ fèsì kú ẹ fẹ́ lọ pa ọmọ ọlọ́mọ dànù mo ní tún ti fẹ́ ó ní plan ti lọ gan-an ó ní ṣé mo mọ̀ pé wọ́n ti gbé mẹ́mò jáde pé tí ọmọ Yorùbá nation bá gba ìbọn lọ́wọ́ sójà bọ́ ọlọ́pàá wọ́n shoot at sight mo ní mo gbọ́ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ó ní ìjọ rálì wa kí máa wè tó ti lọ ṣebí iṣẹ́ tiwa náà àwọn tó máa wọ́ àwọn máa dẹ̀ dá wàhálà lẹ̀ náà gbogbo ẹ̀ máa dàrú ni kẹ́ ẹ tó lè ṣe declaration ẹgbẹ́ á ti dàrú àwọn dẹ̀ ti máa ṣe fa wàhálà gbogbo ẹ̀ bá tán mo lọ́lọ́run o èmi tí mo tiẹ̀ ń bínú lánàá pé CSI àṣọ náà fi ṣe mo ní wò CSI máa gbádùn àṣé nǹkan dáadáa ni CSI tiẹ̀ ṣe tí ò fi wá ó tiẹ̀ dá àṣé bá ṣe gbá yìí nǹkan tọ́lọ̀ ń fọwọ́ sí ó tiẹ̀ ti yà kò sí wàhálà ìrọ̀rùn ló bá dé bá a ṣe ṣe declaration nìyẹn o bá a ṣe ṣe declaration yẹn kí ló ń jẹ́ declaration jẹ́ to announce something clearly, firmly, publicly or officially. Nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni kẹ́ announce nǹkan publicly àbí officially. Nígbà tó dẹ̀ jẹ́ pé social media nígbà tí COVID-19 ṣẹlẹ̀ wọ́n ti sọ di legality. President ń bá àwọn cabinet ẹ̀ ṣe meeting lórí ẹ̀. Wọ́n ń ṣe real estate transaction oríṣiríṣi transactions náà ṣe lórí ẹ̀. Oríṣiríṣi meetings náà ṣe lórí ẹ̀ oríṣiríṣi nǹkan náà ṣe tó wà binding lórí ẹ̀ so anything tí wọ́n bá ṣe la ṣe ń sọ pé gbogbo ẹni tó bá ń ṣe nǹkan yìí ìtàn ló ń kọ gbogbo nǹkan tó ní káàkùn kó sórí mídíà ń sìn ìtàn ló ń kọ ìtàn ló ń kọ torí àwọn ọmọjọ wájú ń bọ àbá mo dẹ̀ wo pé kè medium yẹn is a legal way láti ṣe nǹkan the only nǹkan tá a need láti ṣe declaration is just to announce something publicly or officially ó tọ́
so a ti ń sọ a ti ń proclaim ẹ̀ láti joy a máa lọ ìkíní kan eléyìí báyìí a ti ń proclaim ẹ̀ káàkan dẹ̀ declare ní pé orílẹ̀-èdè ni wá that's it nǹkan kan ṣo ló kàn lẹ́yìn tìyẹn nǹkan méjì máa ṣe ẹ̀kan bẹ̀ mí ò ní sọ ìkejì torí àwọn ọ̀tá yìí náà ni bọ̀ máa ṣe ẹ̀kan náà ẹ̀ fún yín tá a bá ti declare bẹ́ẹ̀ yẹn àwọn tó máa ṣe interim government báwa ṣe sọ wa àwọn náà máa bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ní àṣebáṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìyanu ti ṣẹlẹ̀ àwọn tó máa ṣe interim government Ọlọ́run ti ṣe Ọlọ́run ti ṣe ìyanu àti ní chief of army staff Yoruba nation chief of army staff Yoruba nation chief of air staff chief of naval staff àti ní AIG àti ní color general ti Yorùbá customs ó ti wà immigration ó ti wà gbogbo ti wà ńlẹ̀ àwọn tó dẹ̀ fẹ́ ṣe ìjọba interim ìgbà tí mò ń wádìí káàkiri pé àwọn wo tẹ́ bá ti fẹ́ béèrè lọ èyí báyìí àyàn yẹn ó máa fọ́n bù bàjẹ́ máa ní ẹ̀yin gbọ́dọ̀ gbé wrong people fún àwọn ọmọ Yorùbá o ẹni tó máa dúró tán tó dúró gidi tó dẹ̀ dúró lórí òtítọ́ àti òdodo tó fẹ́ràn ọmọ Yorùbá òun ló láti dúró torí àdójúkọ ìbẹ̀rẹ̀ ó máa nípọn so ẹni tí ò bá dẹ̀ dúró tán wọ́n lè tìyà lẹ́sẹ̀ o oríṣiríṣi là ń rí tí n bá sọ pé èèyàn báyìí ńkọ́ ẹ máa rí i pé èèyàn yẹn kò tiẹ̀ bọ́ sí rárá bá tún ti dárúkọ èèyàn pé èèyàn báyìí ńkọ́ ìgbà tó yá mo á wò pé ẹ wò wàhálà yẹn fẹ́ pọ̀ pàápàá tẹ́ bá lẹ tún ṣe ìtàrí àwọn máa ní ẹgbẹ́ kan ló mú kò mọ ẹgbẹ́ kan èèyàn kan ló mú o mú pò o ò ṣe pò mo bá tún bọ́ Ọlọ́run wá fún mi ní ìmọ̀ yẹn pé gba ọ̀nà yìí gbà báyìí eléyìí ó clear tí ò sí wàhálà nù ẹ̀ bàtà nǹkan bá ṣe swearing yẹn àwọn ọmọ Yorùbá ẹ máa rí gbogbo wọn pátá ẹni tó dẹ̀ fẹ́ ṣe head interim tí ò bá ń ṣe pé báwọn ṣe ń sọ Yorùbá yẹn ẹni tó dúró tán ni torí ìwọ tó bá ṣe head of interim ó lè dìbò mọ́ títí ayérayé sorry mo máa contest mo fẹ́ sọ ẹ má bínú ó lè do tẹ̀bí ìbò ni kéèyàn vote ó lè dìbò ó lè vote but kò lè contest contest mean ẹ jọ̀ọ́ mà kí ni contest pàápàá ṣe. kéèyàn campaign kéèyàn gbé gbá ìbò kéèyàn contest ẹ ṣe mà kéèyàn gbé gbá ìbò ẹni tó bá ṣe olórí interim kò ní gbé gbá ìbò wọn láyé so ìwọ tó bá dẹ̀ jẹ́ pé ó mú ẹ láti ṣìṣe ìjọba aṣojú ìjọba tó dẹ̀ fẹ́ ṣe ọdún mélòó kan ọdún mẹ́fà ọdún mẹ́rin mímọ́ kan táwọn ọmọ Yorùbá máa sọ tó bá wù ẹ́ tá a bá ní kó wá ṣe interim sìn kó wá dọjọ́ iwájú kó máa ṣépè pé àwọn kan ni ò jẹ́ kó wá ṣe kò tó wù ẹ́ ṣe so ó ṣe díẹ̀ láti rí ẹni tó jẹ́ pé ó ti dà níyàn pé láíláí òun ò ní kankan ṣe pẹ̀lú nǹkan òṣèlú láyéláyé so ó ṣe díẹ̀ ká tó rí adẹ̀ ń wá kò àfẹ́ àgbàlagbà ọ̀dọ́ ni so ó ṣe díẹ̀ ká tó rí ọ̀dọ́ tó fìtìn nǹkan bẹ́ẹ̀ yẹn torí ọ̀nà sì ní ọjọ́ tó pọ̀ níwájú and tó bá dọjọ́ iwájú never say never ni o tó bá lọ sọ pé òun fẹ́ lọ gbé igbá ìbò kó dẹ̀ ṣeé ṣe fún mọ́ tó láti farabalẹ̀ wá èèyàn bẹ́ẹ̀ yẹn ni Ọlọ́run dẹ̀ yọ jáde Ọlọ́run mú jáde ọ̀dọ́ ni ọmọdé gan ni Ọlọ́run dẹ̀ ṣèyanu tá a dẹ̀ mọ̀ pé tó ti lè re wá tó fẹ́ràn ọmọ Yorùbá gidi Ọlọ́run dẹ̀ ṣèyanu so bó ṣe wà nìyẹn so ọ̀rọ̀ yìí pé tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ declaration wa nǹkan tó wà nú ẹ̀ yẹn ká ṣe ó ní bá ṣe ń ṣe tẹ́ bá dẹ̀ wo declaration yẹn ẹ lọ wo àìmọye ìlú míì wọ́n ṣe ṣe nìyẹn ìgbékalẹ̀ nìyẹn nǹkan tá a dẹ̀ gbé kalẹ̀ nínú declaration tá a ṣe gbogbo ọmọ Yorùbá pátá ló gbé kalẹ̀ kí ni ìdí ni pé gbogbo ọmọ Yorùbá àìmọye fídíò ọ́díò program sísítà mi gbogbo wa tá a wà ń bì gbogbo every program comment gbogbo ẹ̀ tá à ń ṣe àfẹ́ mọ́ o àfẹ́ o ìyà ó ti pọ̀ jù àṣemọ́ àṣe ṣẹ́rí gbogbo ohun tá à ń ṣe yẹn gbogbo ohun tá à ń sọ yẹn declaration là ń ṣe o torí à ń sọ ẹ̀dùn ọkàn nǹkan tá a fẹ́ mọ́ nǹkan tá a ṣe ẹ̀tọ́ wa ni right wa self fún wọn tó gbọ́ àti sọ lórí ọ̀nà òtítọ́ ni o lórí ìrìn àjò òmìnira Yorùbá 2022 gbogbo nǹkan tá a ti sọ tá a ti ṣe gbogbo ọdún ẹ̀ lápapọ̀ ẹ̀ evidences nìyẹn àpapọ̀ evidences declaration nìyẹn
gbogbo àpapọ̀ gbogbo bí sọgbà ti ń sọ̀rọ̀ tọdún pé gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n fi ìjà àwọn èèyàn wọn fún yàn nípò wọn ṣe léyìí ó ti tó gẹ́ à ń lọ́lé àti ẹ̀ṣẹ̀ mọ́ ni gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀rí nìyẹn. So àwọn nǹkan tó back declaration yẹn òun nìyẹn. Declaration tó lọ ní ká wá ṣe ń jọ yẹn àpapọ̀ tí gbogbo wa ń sọ ẹ̀rí kan tá à ń sọ òun ni declaration. Àwa announce publicly officially òun nìyẹn. Tí àpá ti sọ à ń lọ́lé o àdómọ́ o kóníkàkú ṣe tiẹ̀ kóníkàkú dúró ni kóníkàkú ṣe àpapọ̀ ẹ̀rí yẹn òun ni declaration. Àwọn kan wá sọ pé ìgbà tán láwọn declare nǹkan ṣé Sanwó-Olú ò sí níbẹ̀ ni ibi tí oníkálukú bá dé ló dé. Ṣé mọ̀ pé tíyàn bá jẹ́ landlord tó fẹ́ lé tenant ẹ̀ kúrò tó lọ court wọ́n dájọ́ wọ́n ní ó dáa kó kúrò nílé. Ṣé mọ̀ pé ó ṣẹ̀ tún máa lọ gba date lọ́wọ́ bailiff ní pé kán wá bá òun ṣe àti lè jáde kúrò nílé. So nǹkan ṣe ìgbà tó ti jẹ́ pé a ti sọ pé a máa gba ọ̀nà peace yìí a máa tọ̀ díẹ̀díẹ̀ kó má sí ìtàjẹ̀ sílẹ̀. À ń bẹ Ọlọ́run ni lóòótọ́ ń gbà mí o òmí lè fẹ́ ṣẹlẹ̀ but à ń bẹ Ọlọ́run aṣá ń bẹ Ọlọ́run ṣá má sí ìtàjẹ̀ sílẹ̀ kó má sí wàhálà kó má sí ìdààmú. Nàìjíríà ṣe máa lóun fẹ́ bá Yorùbá nation jà Nàìjíríà ṣe máa sọ bẹ́ẹ̀ ṣé Nàìjíríà kọ́ ló máa jẹ́ neighbor Yorùbá nation ni ṣé àwọn ọmọ tó wà ní Nàìjíríà ṣọ̀ sínú ilẹ̀ Yorùbá àwọn ọmọ ilẹ̀ Yorùbá ṣọ̀ sí nínú Nàìjíríà ni tóníkàkú bá dúró láàyè ẹ̀ so kí ló fẹ́ fàjà náà ó yẹ kóníkàkú move peacefully ni àwọn tó bá dẹ̀ fẹ́ dìbò lè dìbò wọ́n á lọ dìbò Nàìjíríà orílẹ̀-èdè míì tún nìyẹn àpapọ̀ orílẹ̀-èdè míì nìyẹn Yorùbá ló ti ló dá dúró tiẹ̀ wọ́n ṣàlẹ̀ nítorí ìbò àbí nítorí Nàìjíríà Yorùbá ò ní lọ kó lo ògo ẹ̀ kí ló dé táwọn ọmọ Yorùbá tó ń bẹ́ sómi ètò ń lọ sórí desert oríṣiríṣi ó pọ̀ jù àpapọ̀ ẹ̀rí tí gbogbo wa máa ń sọ tá a máa ń sọ òun nìyẹn ló wà ní declaration yẹn FATC kẹgbọ́ dáadáa ẹ rí pé bó ṣe jẹ́ nìyẹn adẹ̀wà announce officially pé ó tó gẹ́ o láti èní lọ ọmọ Yorùbá ò ṣe àṣepọ̀ mọ́ a ti ń sọ ṣé wọn pa ní kakọ lẹ́tà sí president o a máa declare o a máa reclaim o a máa ṣálí o gbogbo ẹ̀ láti sọ náà à ń proclaim nìyẹn àti sọ officially ká wá make official ká lè kọ́ sọ officially òun ni declaration gbogbo ìgbàládẹ ń lọ declaration rí ẹ̀ nìyẹn so bó ṣe wà nìyẹn àpapọ̀ ẹ̀rí yẹn òun ni declaration yẹn kan tó ń jẹ́ declaration yẹn kò dẹ̀ sí ẹni tí Ọlọ́run fún ní authority yẹn kò jáde láti ẹnikẹ́ni Ọlọ́run ló ṣe oore yẹn fún mi oore tọ́lọ̀ ń ṣe fún mi àtìgbà tí mo ti wọ ní Yorùbá nation bẹ́ẹ̀ ni mò ń tọ̀ lọ́tọ̀ ní ẹsẹsẹ step by step tọ́lọ̀ dẹ̀ tí mo dẹ̀ ń rí àánú gbà tọ́lọ̀ ń ṣàánú ọmọ Yorùbá àwọn tó ń sọ̀rọ̀ pé ṣé kò sí Sanwó-Olú bẹ́ẹ̀ ni process ni ojú ń kan yín ni ẹ má jẹ́ kójú kan yín ẹ má mú bọ èmi mo sọ fún ìsìn gbogbo àwọn olórí àwọn tó máa ṣe kínní nínú interim government oríṣiríṣi kan ló ń lọ lẹ́yìn ojú ń kan yín ni ẹni sùúrù ṣe bí wọn expect pé declaration máa wá àwọn ti rò pé òkè ta ṣèbí mẹgàrà náà ti fẹ́ declare no èmi gangan ni Ọlọ́run fún lórí ọ̀fẹ́ yẹn láti attach pọ̀ gbà tí mo dẹ̀ rí pé ó fẹ́ máa ní parapọ̀ ọmọ Yorùbá mo disengage ẹ̀ mo discharge ẹ̀ mo yọ kúrò mo disattach ẹ̀ kúrò lára mẹgàrà lọ́tọ̀ọ̀tọ̀ ní ó simple now declaration that's it ó dẹ̀ ti di òun nìyẹn kò pé méjì ẹyọ kan ni document yẹn gangan ẹ̀rí document yẹn a ti ṣe mo ti sọ fún ẹ tó máa head interim ó máa gbé sí ilé ìjọba ó ti wà ń bẹ̀ tán bá ti ṣe ó ti wà lọ́wọ́ wọn tán bá ti bẹ̀rẹ̀ government tán ti bẹ̀rẹ̀ interim government wọn ọmọ Yorùbá máa rí kí ni ó tóbi ńlá báyìí ni ó ti wà ń bẹ̀ a ti ṣe ó ti wà ń bẹ̀ fún gbogbo ìrandíran láti rí ni ẹ̀ẹ̀kan ni kò pé ẹ̀ẹ̀mejì declaration ò pé ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀kan ni and that was why tá a ṣe tí mo ṣe tí ń dúró ẹ̀ẹ̀kan lẹ máa ṣe kò ní pé méjì gbogbo ìgbà là ń ṣe declaration náà gbogbo ìgbà tá a bá ń sọ̀rọ̀ ẹ wò ìyá yìí ti pọ̀ ju o kò sí náà kò sí o oníkàkùn máa dúró oníkàkùn máa ṣe o ẹ̀rí declaration yẹn ẹ̀rí ẹ̀ nìyẹn but once tá a bá ti wá announce publicly officially ó ti di òun nìyẹn ó ti di official because a ti sọ pé láti èní lọ
àbá wọ Nàìjíríà ṣe mọ́ àti dá dúró láti èní lọ. Lóòótọ́ Nàìjíríà máa wò pé kí náà mean, àwọn náà mọ̀ pé ó ti yé wọn, ó yé wọn ọ̀nà tó yẹ ká rìn lórí ẹ̀ àwọn mọ̀. So àwọn àṣírí ọ̀nà tọ́lọ́run fi hàn èmi àwa rìn àti rìn. So èyí tó kàn kù díẹ̀ àwọn tó fẹ́ ṣe ìtẹ́rìn wọ́n ti dúró, but ẹyọ kan ṣó tí mo rí ta kí ló dé ó ń gbé wọn nú pọ́n ṣàfẹ́ pa ara wọn láìṣe ọmọ Yorùbá. Wọ́n á wò pé ìgbésẹ̀ gbogbo àwọn ìdẹ̀nà máa ń sọ fún mi wípé kílódé pé kí n má dúró ṣe kí n má lórí yẹn dúró mọ́jàre ṣe kinní kan. Mo ní ẹ ṣáà ní sùúrù, ẹ jẹ́ àwọn ọ̀nà wo la lè gba tí ò ní sí tẹ̀jẹ̀ sílẹ̀, tí ò ní sí jà. Àwọn ọmọ Yorùbá wà ní Nàìjíríà which is Òkè Ọya, àwọn náà láwọn èèyàn ń bì báyìí àfẹ́ jà kó ní káàkó sì wà ní ìgbé ayọ̀ peaceful friendly. Ṣebí àwọn amúnisìn ni ò jẹ́ kí everybody rògbò ẹ̀lú tó ní káàkó bá ń rògbò ẹ̀lú sí everybody á happy pẹ̀lú ra wọn. èyí tèmi ń ṣe nìyẹn, kó má sí wàhálà, kó má sí jà, kó má sí tẹ̀jẹ̀ sílẹ̀. Gbogbo yẹn nítorí èèyàn kankan ò ní dojúkọ ọmọ Yorùbá kó lóun bọ́ ọmọ Yorùbá jà, kó jẹ́ pé lóun tún fẹ́ bọ́ ọmọ Yorùbá ṣe mọ́ láéláé ànígbà àníbá ṣe láyé àníbá ṣe mọ́. So yẹn láàfẹ́ àfẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀, torí inú ti wọnú oríṣiríṣi ti wọ́n wọn. Tó le dé gan ti máa ń sọ tí èèyàn kankan bá dojúkọ ọmọ Yorùbá bó ṣe Fúlàní tó bá dojúkọ ọmọ Yorùbá, tí ọmọ Yorùbá bá fẹ́ Fúlàní á padà á jáde á lọ bá Fúlàní níbi tó bá wà. Láyé kò tún sí nǹkan tó jẹ́ Yorùbá àti Fúlàní mọ́ táyé máa fi parẹ́. Tí ọmọ Yorùbá bá fẹ́ Fúlàní á lọ bá Fúlàní níbi tí Fúlàní wà. But àwọn ò fẹ́ yẹn, àfẹ́ bẹ́ anybody jà. Gbogbo wa creation Ọlọ́run ni, Ọlọ́run ló dá wa, òun ni creator wa. The whole world, gbogbo àgbáyé lápapọ̀, global village ni. So kí ló dé tá a lè bára wa gbé, tá a lè bára wa ṣe? Tí ò bá já ń bẹ̀ ká yọ kúrò, but a lè bá yín gbé gẹ́gẹ́ bí àgbépọ̀ bíi pé ká máa ṣẹrú yín. A lè bá yín gbé wípé kẹ́ máa mú ògo wa pamọ́, kẹ́ máa fìyà jẹ kẹ́ sọ wá dẹrú. A lè bá yín gbé kẹ́ máa kó gbogbo nǹkan rọ wa. A lè bá yín gbé bẹ́ẹ̀ mọ́. A fẹ́ gbé bọ́lọ̀ ń ṣe dá wa, ìgbé orílẹ̀-èdè. Ìgbé orílẹ̀-èdè nìyà. Orílẹ̀-èdè kọ̀ọ̀kan lágbàáyé àwọn nìkan kan ló ń gbé bẹ̀ náà. Àìmọye tó ń bá wọn gbé. Tèbá náà ló ń bá wọn gbé. Àbá wọn gbé ni. Ṣé orílẹ̀-èdè wa là ń gbé yẹn ni? Yes, téèyàn bá ní orílẹ̀-èdè àìmọye tó lè wà ń bẹ̀. Tó bá ti tẹ̀lé òfin ọmọ Yorùbá òfin tó ọmọ Yorùbá bá kọ ó ti tàn. Àìmọye tó sì máa wá láti oríṣiríṣi àgbáyé, oríṣiríṣi ẹ̀dá bọ́lọ̀ ṣe ń ṣe nìyẹn. Oríṣiríṣi bí ló ti máa ń kó àwọn ẹ̀dá jọ, wọ́n á kó àwọn ẹ̀dá jọ ó fi ń yé wa ní pé òun ló ń dá gbogbo wa. But èèyàn kan ò ní torí pé òun fẹ́ ṣe nǹkan kan, òun ò ní jẹ́ kí ògo Ọlọ́run tó ti ṣe fún wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a lè yí yẹn padà. Ìyẹn ò yí padà láyé. Ìgbà tó ti lè fi hàn wá pé oko ẹrú la wà ká kúrò lóko ẹrú àti kúrò náà nìyẹn. Inú òkùnkùn la ká bọ́ sínú mọ́lẹ̀ àti bọ́ sínú mọ́lẹ̀, kò sí nǹkan tó yẹ. Àwọn kan máa ń sọ pé àwọn rò pé ìgbà tán ṣe declaration yẹn ó yẹ káwọn èèyàn jáde kán pariwo kán ṣe. Mo ní tí wọ́n bá mọ̀ túmọ̀ ẹ̀ ńkọ́? Tí wọ́n bá mọ̀ ìtumọ̀ ẹ̀ ńkọ́? Báwo ló ṣe fẹ́ jáde sí? Èèyàn mélòó ló mọ̀ ìtumọ̀ ẹ̀? Ọlọ́run tó fún èmi ogbóhùn náà ló ṣẹ̀ṣẹ̀ fi yé mi náà fúnra mi. Ó ṣẹ̀ṣẹ̀ fi yé mi fúnra mi ni. So èèyàn mélòó ló mọ̀ túmọ̀ ẹ̀? Tí ò bá ní ìtumọ̀, tí ò bá yé wọn. Ẹlòmíì dẹ̀ ti sọ ọ̀rọ̀ Yorùbá nation ó ti sọ di Nigerian style. Kan máa ní èèyàn kan ló sọ, èèyàn kan ló sọ, èèyàn kan ló sọ, èèyàn kan ló sọ. Àwọn mẹ́jọ tó kà ṣé mi ni mo kà ni. Ọmọ Yorùbá ni wọ́n nà. Wọ́n dẹ̀ dúró sórí ilẹ̀ Yorùbá. Wọ́n ní right àti kà. Gbogbo nǹkan tá a dẹ̀ kà ń bẹ̀ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ló fi ẹ̀rí sí. Tó dúró lórí òtítọ́ ni mo sọ o. Tó dúró lórí òmìnira Yorùbá gbogbo aláfi ẹ̀rí sí. Ẹ̀rí wọn wà ń bẹ̀, ẹ̀rí gbogbo wà ń bẹ̀. Torí gbogbo nǹkan tó ní káàkùn sọ ọ́díò, fídíò, gbogbo ẹ̀ lápapọ̀ ẹ̀rí declaration tẹ̀rí yẹn lára tó báàkì officially nìyẹn. Wípé nítòótọ́ àwọn ọmọ Yorùbá inú wọn ò dùn sí. Ká tún wá mú petition wa, ìyẹn náà ìyẹn wà ń bẹ̀ ẹ̀rí. Gbogbo ọmọ Yorùbá lọ́tún lósì ẹ̀rí ó wà ń bẹ̀. A ní ẹ̀rí tó pọ̀ tá a kó jọ pé a ní àṣemọ́sẹ̀. Kì í ṣe pé àṣemọ́ ní pé bóyá à ń tara anybody àbá ń bínú anybody. Àṣemọ́ nítorí orílẹ̀-èdè lọ́lọ́run dá wa. A dẹ̀ ń padà sórílẹ̀-èdè wa. Ọlọ́run dẹ̀ kúkú pín àgbédè àwọn tá a jọ ń gbé lápapọ̀ Nàìjíríà. Jíjẹ ọ̀tọ̀, mímu ọ̀tọ̀, aṣọ wa ọ̀tọ̀, kíkí ọ̀tọ̀, ìwà wa ọ̀tọ̀. Ẹ wá dé tẹ́ wá fẹ́ so wá kù dandan. Àwọn amúnisìn tó dẹ̀ ń ṣe dandan yìí
Ọlọ́run ti sọ pé ó ti tó, àsìkò ti tó, so kí ló dé tà ní lọ, kí ló fẹ́ dáa dúró, kí ni èrè ìbò tó ń di, kí ló kàn wá tí wọ́n fẹ́ dìbò kó lọ Nàìjíríà náà, ọmọ Yorùbá ò di ìbò, àdẹ̀ dìbò nìyẹn, so la ṣe ń dí ọgbọ́n yìí, la ṣe à ń ṣe bọ́lọ̀ ṣe ń kọ́ wa ni o, tọ́lọ̀ láwọn tó ní irọ́ ni tọ́lọ̀ dẹ̀ ń sọ dòótọ́ tó dẹ̀ dòótọ́, so ẹ jẹ́ àfọkànbalẹ̀, èyí tó kù kékeré ni, láìpẹ́ láì jìnnà àwọn tó jẹ́ interim ẹ̀rí wọn gbà tán bá fẹ́ ṣe swearing in ẹ̀rí wọn, wọ́n bá dẹ̀ ti ṣe swearing in wọn, àwọn máa announce fúnra wọn ibi tí ìpàdé àwọn ọmọ Yorùbá tó máa ń ṣe sovereign conference máa wà, ètò yẹn ti ń lọ lọ́wọ́ báyìí, iye èèyàn tó máa wá, ibi tó máa wá, ibi tó máa sùn, jíjẹ mímu, transport, gbogbo ẹ̀, owó ni ò ní sí o, àsanwó fẹ́ni tó wá o, àsanwó but owó accommodation, transportation, feeding, gbogbo ẹ̀ ìyẹn wà ń bẹ̀, so ètò yẹn wọ́n ń ṣe lọ́wọ́, so tán bá ti parí àwọn ètò yẹn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, gbogbo ẹ̀ wà létòlétò, ìṣètò ìta lè kàn ṣe girigirigiri pé a ti dìpẹ́ ẹ yá kò lè tó bẹ́ẹ̀, ìrìn àjò tọ́lọ́run rìn ni, ẹ̀dá kọ́ ló rìn, Ọlọ́run ló sọ pé àsìkò ti tó nà, agbára èèyàn kan kò ká nǹkan tá à ń sọ yìí, níbo àti níbo, agbára ẹnikẹ́ni ò ká, bọ̀tọ̀ Ọlọ́run tó wà lẹ́yìn wa tó ní àsìkò ti tó náà ló rìn, ọba ìyanu ni, ọba àrà fún rẹ̀, Ọlọ́run o, ọba tó ń jẹ àwọn èèyàn lójú, òun ló ń bá wa ṣe, ẹ rí i pé declaration wa yóò jọ wọn lójú, ó gbé wọn ní ṣọ́ọ̀kì wípé star ilẹ̀ tún gbé dé, táwọn dẹ̀ ti rò pé àwọn fẹ́ wá pàdé yín ní mẹ́gàrà lè káwọn da gbogbo ẹ̀rù káwọn paná Yorùbá nation, mo lẹ̀ lè pa á láyé àti láyé, ìràwọ̀ tó ti dìde nì, ògo tó ti dìde nì, kò tún ṣẹlẹ̀ mọ́ láìlẹ̀, ti gbé pamọ́jọ́ yẹn tán rò pé àwọn pàjọ́ yẹn, ìyẹn ti pẹ́, ọba àjíǹde ti jí dìde, kò tún ní kú mọ́ láíláí, tó ká fọkàn balẹ̀, yẹn mo fẹ́ kà mọ̀, declaration yóò ṣe declaration gangan nìyẹn, ẹ̀ẹ̀kan ni kò pé méjì, document ẹ̀ ó dẹ̀ ti wà níbi tó wà, àti gbé fáwọn tá a gbé fún, tó bá ti di pé àwọn tó bẹ̀rẹ̀ ìjọba Yorùbá ń sìn, àwọn tó fojú kan yìí, wọ́n ẹ fojú kan yìí, ṣe báwọn gómìnà ṣàǹbẹ̀ ẹ ní sùúrù, àwọn òjà ní àjà ní àfẹ́tẹ̀jẹ̀ sílẹ̀ ní, but a máa disengage peacefully, ẹ ríran wò, àìmọye ìlú tó sì máa wá kọ́ ìrìn àjò táwọn ọmọ Yorùbá rìn, pé àwọn náà fẹ́ kọ́rù rìn, àwọn fẹ́ mọrú ètò báyìí, pé nítorí ètò tó dáa gidi ni, pé ní tòótọ́ àti ní òdodo ọmọ Yorùbá Ọlọ́run wà lẹ́yìn wa, àyànfẹ́ la jẹ́, ẹ̀yin ojú Ọlọ́run la jẹ́, ní àwa tá a dúró lórí òtítọ́ àti òdodo, mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀, ẹ má jẹ́ kọ́kàn dàrú àbí pé àbó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀ o, Yorùbá nation ti dúró, adúpẹ́ lọ́wọ́ náà, ó ti dúró, a ṣe declaration, nǹkan méjì ló kù, ẹyọ kan nù ẹ̀ mú sàn, ìkejì ẹ má wọrí, ẹ má tó rí, kò sí wàhálà, bọ̀ tí pé bóyá Yorùbá nation ti dúró, a ti declare, kò sí tó ń jẹ́ declaration pé announce publicly and officially, kí dẹ̀ ni ẹ̀rí declaration, ẹ̀rí gbogbo nǹkan tí gbogbo alápapọ̀, ọmọdé ni àgbàlagbà ni, gbogbo nǹkan tí gbogbo oníkálukú ń ṣe tẹ́ ẹ̀ fojú sí, gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ tẹ́ ẹ̀ fojú sí, ẹ̀ ń sọ pé gbogbo wàhálà yá ẹwà àwọn ajínigbé yìí o, kóníkálukú dúró ni o, ẹ wo bó ṣe ń tajà ó ti wọ́n, kóníkálukú dúró ni o, ẹni tó bẹ́ sómi, ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ à ń sọ yẹn, ẹ̀rí yẹn oníkálukú dúró, àti ẹ̀ ṣe mọ́, àti ẹ̀ ṣe mọ́, gbogbo ẹ̀ pátá, àti ọ̀dọ̀ àti fídíò, ẹ̀rí declaration yẹn nìyẹn, òun nìyẹn, àdẹ̀ńṣẹ́ lẹ́ẹ̀mejì ẹ̀kan là ń ṣe, toró jẹ́ ẹ̀kan yẹn tó ṣe jẹ́ pé a ṣe ń postpone, àtàdẹ̀ ti ṣe yẹn ó ti tàn, kò ń ṣe méjì, àdẹ̀ṣẹ́ lẹ́ẹ̀mejì fọmọ Yorùbá, ẹ̀kan ni, ibi tó yẹ kó dé ó ti débẹ̀, so tí àwọn kan bá ń ṣe àwàdà, torí kò sí ẹni tí ó ní oore ọ̀fẹ́ declaration, mo tún sọ, èmi lọ́lọ́run ṣe fún, so tí àwọn kan bá lóun ṣe àwàdà pé bóyá wọ́n máa lọ, wọ́n á tún máa ṣe declaration, máa ṣe yẹ̀yẹ́ lèèyàn yẹn ń ṣe, kí ló ń jẹ́ bẹ́ẹ̀, yẹ̀yẹ́ nìyẹn, the original declaration lẹ ti rí yẹn, ó dẹ̀ ti ṣẹlẹ̀, ó ti wá sí ìmúṣẹ, gbàtọ́ Ọlọ́run dẹ̀ ti ṣe oore ọ̀fẹ́ wípé gbogbo social media, internet, gbogbo ẹ̀ òun náà ti wà legal binding, ó ti tàn, àbí tá a ti ṣe announcement ó ti wà legal binding, in fact nínú àwọn tọ́lọ́run tún ṣe oore ọ̀fẹ́ fún, wọ́n ti gbé lọ sí Google Store, Play Store, declaration yóò ti wọbẹ̀ ní gbogbo èdè wọ̀nyẹn, so gbogbo orílẹ̀-èdè Ọlọ́run fúnra ẹ̀ tún gbé dìde, àwọn èèyàn tá a mọ̀ rí wọ́n ń ṣe ọmọ Nàìjíríà, lápapọ̀ Nàìjíríà àjèjì, wọ́n ní àwọn máa bá wa kà á, wọ́n dẹ̀ ṣe mo wá wò pé àwọn náà sún mo ní àfọlọ́run fúnra rẹ̀ o,
tí ì ṣe pa fún wọn lówó àfún wọn lówó àfún wọn ní nǹkan kan ó kàn mú wọn lọ́kàn ni bí Ọlọ́run ló rìnrìn àjò ẹ̀ fúnra ẹ̀ nìyẹn declaration ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ fọkàn balẹ̀ tó bá àwọn èèyàn láti jó ẹjọ́ ẹni tó bá dẹ̀hùn láti má jó kò sí problem tiwa ṣáà ni pé ọmọ Yorùbá òmìnira ni kò sí ni wọ́n jó wọn jó wọ́n kọrin wọn kọrin o àwọn ọmọ Yorùbá àwa ta dó lóró òtítọ́ àtòdó àti yan Ọlọ́run àti jó àti fọpẹ́ fọ́n àti fìyìn fọ́lọ́run ṣòyìn tó bá dẹ̀ ń bínú lórí kò sí wà tiwa ṣáà ni pé Yorùbá nation ẹ máa tó rí ìjọba yẹn máa tó bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ní under God ìjọba Yorùbá máa tó bẹ̀rẹ̀ under God so kò sí pé wọ́n ní wọ́n pè ìyanu ti ṣẹlẹ̀ bó ṣe wà náà nìyẹn kò yàtọ̀ àwọn ọ̀tá gan ẹ̀rù Ọlọ́run bá wọn nínú ọmọ Yorùbá ẹ̀rù Ọlọ́run bá wọn nínú ọ̀nà ọmọ Yorùbá mo ní kí ilẹ̀ Yorùbá tá a ti ń sọ pé a ti sọ spiritually àwọn ọmọ Yorùbá gba àdúrà gidi ni mo mọ̀ yẹn mo rí yẹn gidi tẹ̀mítẹ̀mí ni o ṣèyàn wá gba arú àdúrà yẹn wá rò pé eré ni kò ń ṣeré èmi ò dẹ̀ mọ̀ ọmọ tán ni wọ́n wá sọ fún mi pé ọmọ kékeré lẹ́yìn náà tó ríran wọ́n máa gbàdúrà 14 days tó bá di ọdún 15 wọ́n máa declare mi ò mọ̀ ọmọ yẹn mi ò dẹ̀ bẹ́ẹ̀ anybody sọ date mi ò sọ date fún CSI gan ju a day before lọ alẹ́ ni pàápàá so ọmọ tó ríran mi ò mẹ́ni tó ríran àwọn sọ máa wọ́n náà ríran pé bóyá mi mò ń sanwó wọn bó mo ti rí wọn bó mo ti mọ̀ wọ́n náà so ẹni pé ọ̀rọ̀ Ọlọ́run bákan náà ni mi ò mọ ọmọ náà ló sọ 15th day yẹn òun la wá ṣe declaration tó Ọlọ́run ṣe ìyanu yẹn ní November 20, 2022. Iṣẹ́ wa fúnlẹ̀ wa o. Fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Ká má lè pa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà